nígbà wo ni Rótìmí Daniel nígbà wo ni ò ní yẹ̀yẹ́ yín? Nígbà wo ni Awíkoko nígbà wo ni ò ní fi yín ṣẹ̀sín? Kò sígbà tí ò ní yẹ̀yẹ́ yín. Gbogbo ìjọba fàájá ló máa ṣe ń báṣubàṣu tán máa tẹ̀yìn pọ̀rọ̀pọ̀rọ̀. Nígbà wo ni ò ní wáyé? Kò sí bí ò ṣe ní wáyé. Kó máa lọ bẹ́ẹ̀. Bó ṣe fi ojú yín rí ìrìkúrí yẹn kó máa lọ bẹ́ẹ̀. Àwọn wo gan ni? Aláwọn wo ni? Àwọn 419 mọ̀ ni. Àwọn 419. Àwọn tí wọ́n ń gbé àwọ̀ ìyá wọ̀ tán fi ń dẹ́rù bọmọ. Àwọn tí wọ́n ń gbé àwọ̀ bàbá wọ̀ tán fi ń dẹ́rù baya. Àwọn tán ń jálé onílé tán fi ń bo tiwọn lẹ́yìn. Àwọn ògbénú òkùnkùn tá fà sínú ìmọ́lẹ̀. Àwọn tí wọ́n ń so ike mọ́ ọrùn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń fa ọmọ lórí tí wọ́n ń fọ̀dà kún. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń wẹ̀wù gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wípé apanijẹ ìkookò ni wọ́n. Awíkoko máa ṣayé yín báṣubàṣu. Ẹ ti wọ gàù. Ẹ gbọ́ o, òfin ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tó o bá fẹ́ sin èṣù, èṣù lófin. Tó o bá fẹ́ sin Ṣàngó, Ṣàngó ní òfin. Ẹni tí ó sin Ògún nílé ológun, àwọn tó ń ṣe Ògún ó ní òfin Ògún. Ògún gan léèwọ̀, Ọya léèwọ̀, Ọbàtálá léèwọ̀. Àwọn tó ń ṣe egúngún wọ́n léèwọ̀. Àwọn tó ń ṣe Ifá, èèwọ̀ Ifá gan ló tiẹ̀ pọ̀ jù. Ifá náà léèwọ̀ tiẹ̀. Ẹni tó bá fẹ́ sin gbogbo àwọn òrìṣà tí mò ń dárúkọ wọ̀nyí ó gbọ́dọ̀ tẹ̀lé òfin wọn. Òrìṣà kọ̀ọ̀kan ló ní òfin. Ẹni tó bá fẹ́ sìn kankan nínú àwọn òrìṣà tí mò ń sọ ọ̀rọ̀ wọn ẹ̀ka tí mò ń sọ kalẹ̀ tí mò ń dárúkọ wọn kalẹ̀ yìí ó gbọ́dọ̀ tẹ̀lé òfin wọn tó bá fi sílẹ̀. Òfin Ifá rèé, òfin Ọbàtálá rèé, òfin Ọ̀rúnmìlà rèé, òfin Èṣù rèé, òfin Ṣàngó rèé, òfin Ògún rèé, òfin Ọ̀ṣun rèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó o bá fẹ́ sin òrìṣà, òrìṣà lófin. Èyíkéyìí nínú àwọn òrìṣà tó o bá yàn láàyò láti máa tẹ̀lé ó ní òfin. Wọ́n ní òfin. Wọ́n ní òfin. Tá a bá wá rí ẹni tí ó ń sin òrìṣà tó ń rú òfin, ọ̀dàlẹ̀ ni. N tó bá wu òrìṣà yẹn lọ, òrìṣà yẹn máa fi ayé ẹ̀dá lára. N tó bá wu òrìṣà yẹn ni òrìṣà yẹn máa fi ayé rẹ̀ dá lára. Èyíkéyìí òrìṣà tó o bá yàn láàyò láti sìn, wọ́n ní òfin. Wọ́n ní òfin. Bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń ṣe Ògún wọ́n lófin. Wọ́n lófin. Sórí tinú ayé nìyẹn o. Tó o bá wá yan Ọlọ́run láàyè pé Kristi ló fẹ́ sìn, òfin wà. Òfin wà. Ọlọ́run fún wa ní òfin. Ìwọ kò gbọ́dọ̀ jalè, ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké, ìwọ kò gbọ́dọ̀ bọ ìyá, ìwọ kò gbọ́dọ̀ yá èrèkèrè fún ara rẹ, ìwọ kò gbọ́dọ̀ bọ wọ́n bóyá tó wà lókè ọ̀run tàbí lè tó wà ní ìsàlẹ̀ ilẹ̀, ìwọ kò gbọ́dọ̀ bọ wọ́n, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ sìn wọ́n. Ìwọ kò gbọ́dọ̀ lọ sínú ìwé Exodus orí 20 kó wá ka òfin Ọlọ́run mẹ́wẹ̀ẹ̀wá. Ṣùgbọ́n nígbà tó wá dé májẹ̀mú titun, àwọn ọmọ ẹ̀yìn wá béèrè wípé Olúwa sọ fún wa gan nínú òfin yìí èwo ló tóbi jù nínú ẹ̀. Jésù wá sọ fún wọn pé ìkan ṣoṣo ń ló tóbi jù tán lè mójútó toró ti máa àrékérekè wọn bóyá òfin yẹn ti pọ̀ jù fún wọn ni. Ó ní òfin yẹn náà ní fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Tó o bá fẹ́ràn ọmọnìkejì rẹ ò ní jà lólè, ò ní gbá ìyàwó ọmọnìkejì rẹ, ò ní fún ọmọnìkejì rẹ ṣe ritual. Wà á rí i pé human being like you ò ní fi ṣe ritual, ò ní mú ọmọnìkejì rẹ, ò ní jà lólè, ò ní jẹ́rìí èkejì, ò ní ṣiṣẹ́ ẹbí pẹ̀lú ẹ̀. Tó o bá fẹ́ràn rẹ̀, ẹnikẹ́ni tó bá ti ń jí tó ń wò láwòrán ara rẹ̀, ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin ni, o gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. Ìwọ tó wá mú símbọ̀ lásán tó pera rẹ wípé ọmọ Ọlọ́run ni ọ́, ó pera rẹ wípé àyànfẹ́ Ọlọ́run ni ọ́, ó pera rẹ ní Kristẹni, ó sọ pé oní Jésù ló ń tẹ̀lé, oní Jésù ló ń ṣiṣẹ́ fún, oní Jésù ló pè ẹ́. Ṣùgbọ́n o rú òfin.
o ò tẹ̀lé òfin 4120 100 ní ẹ́, o kì í ṣe àyànfẹ́ Ọlọ́run. Gbogbo yín ti bọ́ sọ́wọ́ Awíkoko, ojú yín máa tó bó, ojú yín máa rí mọ̀ bó. Kékeré ní ta Awíkoko, ìdájọ́ ti dúró. Ẹni tó bá ní ò sí ìdájọ́, ó ti kú nígbà tó wà láàyè, ó ti kú nígbà tó wà láàyè. Awíkoko help yín ni o. Gbogbo ọkàn tó bá ti jẹ́ 419 tó jẹ́ ọmọ tó pera rẹ ní Kristẹni, ní àyànfẹ́ Ọlọ́run, tó lóun rìnrìn àjò ìgbàgbọ́ ní ọ̀nà tó wù kó lè máa fi rìnrìn àjò ìgbàgbọ́, bóyá nípa pé o jẹ́ ìránṣẹ́ ẹ̀, o sáà rìnrìn àjò ìgbàgbọ́. Gbogbo ẹni tó bá lóun rìnrìn àjò ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ ń ló lọ́mọ́, tí ò sọ wípé òun bọ òrìṣà, tó wá ń ṣe kébékébé, tó ń fìyẹn bojú, tó ń lu jìbìtì, tó ń ṣiṣẹ́ ibi. Awíkoko help yín ni, ṣé bí kẹ́ bá yí padà ni. Jẹ́ kí n sọ pé ẹ lè pé ẹ gbàrà yín lọ́wọ́ Awíkoko. Ìjọba, ṣé ìjọba gan lè gbà yín? Tó bá gbà yín lọ́wọ́ ènìyàn, wọn ò lè gbà yín lọ́wọ́ Ọlọ́run. Wọn ò lè gbà yín lọ́wọ́ Ọlọ́run. I'm talking to gbogbo àwọn tí ó jẹ́ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ yí pé ọlọ́tí, ẹni tó mutí tẹ́lẹ̀, tí ẹ̀mí ìrònúpìwàdà wá wọnú ẹ̀ pé kò mutí mọ́, tàbí ó bá nǹkan kankan pàdé tí iye rẹ̀ sí láti mọ́ mutí mọ́, tí ò wá mutí mọ́, the next tá a sì máa rí ni wípé ó lọ gba microphone. Ṣé Ọlọ́run á máa pèèyàn nídìí ọtí wá gba microphone kó lóun ti dìránṣẹ́ Ọlọ́run? Tàbí tó jẹ́ pé ó jẹ́ alágbèrè, tàbí ó bọ́ sínú poverty. Èyíkéyìí ìṣẹ̀lẹ̀ wo ló lè ṣẹlẹ̀ tó wá jẹ́ pé láti bí ìṣẹ̀lẹ̀ yẹn àti bẹ̀ ló ti wá belong sí Kristẹni. So òye ọ̀rọ̀ Ọlọ́run wá yí ọ, torí pé ó ti yí ọ yẹn, òye yẹn tó yí ọ yẹn sọ, ó ń fi ìrìn àjò ìgbàgbọ́ hàn ọ ni. Gbogbo àwọn ibi tó ti yẹ kó o ti lọ ṣe àtúnṣe, ó wá kúrò ńbẹ̀, ó lọ gba microphone. Olólùwà ti pè ọ́, Olólùwà ti pè. Ọ̀rọ̀ ìpè là ń sọ nípa rẹ̀ yìí. Gbogbo ayé wá di pé Olúwa pè, Olúwa pè, Olúwa pè, Olúwa pè. Tó o bá mọ nǹkan tán ń pè ní ìpè, ó mọ̀ pé kò rọrùn, kì í ṣe nǹkan tán máa ń rọ́ọ̀lù, kò máa rọrùn. Jẹ́ kí àwọn tí kán wá sọ ìrírí wọn, kò máa rọrùn. Torí pé bí ìpè ọ̀bà dájú, ta ló jẹ́ kọjá lọ sójú ogun? Gbogbo àwọn tí wọ́n ń fẹnu ìbàjẹ́ kàn, nínú àwọn bàbá tó ti ìrìn àjò ìgbàgbọ́ tán ti lọ, tó jẹ́ pé lókè, tí ì ṣe wípé nínú Bíbélì, tí ì ṣe wípé ní ìgbà tá a mọ̀, bíi àwọn kan tó jẹ́ pé àkọsílẹ̀ wọn nínú Bíbélì ló wà. Ẹ jẹ́ àfihàn sílẹ̀, ẹ lọ jẹ́ ká lọ wo àwọn bàbá Babájídé, ẹ lọ wo bàbá Olúwẹ̀rẹ́, bàbá gbogbo orúkọ wọn ti pa mi lórí. Bàbá Bádàré náà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ tá a fi ẹnu ìbàjẹ́ kan àwọn yẹn, áńgẹ́lì tí rìn lórí ilẹ̀, tá a fi ẹnu ìbàjẹ́ kan àwọn yẹn. Ìwòlíì tí àwọn ọmọdé dìde sí lọ́jọ́sí, tí wọ́n ń sọ pé bàbá apárí gòkè lọ, tó bojú wẹ̀yìn báyìí níbínú, tí wọ́n kàn bú ní o, wọ́n sọ wípé wòlíì èké ní o, wọ́n fi ẹ̀yà ara rẹ̀ bú pé wá wo bàbá apárí tí ń gòkè lọ o. Bíbélì ní ẹranko bíárè ó jáde láti inú ìgbẹ́ ọmọ yẹn, ẹranko yẹn, ó ní wọ́n fa àwọn ọmọ yẹn ya, nítorí pé bàbá yẹn ò dìsáàfù ẹ̀. ká mọ̀ wá sọ pé wọ́n fẹnu ìbàjẹ́ kàn. Àwọn tó ń fẹnu ìbàjẹ́ kàn, tó ń fi ẹnu ìbàjẹ́ kàn, ṣé á pé wọ́n dìsáàfù ẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀ sí nígbà tí wọ́n wá ń yẹ̀yẹ́ wọn? Kí ló ṣẹlẹ̀ sáwọn tó ń yẹ̀yẹ́ wọn? Gbogbo 419 ni mò ń bá wí. Èmi ò dárúkọ ẹnì kankan, mi ò tiẹ̀ mọ àwọn kankan, ṣùgbọ́n ariwo ti pọ̀ jù. Gbogbo àwọn wòlíì èké, ariwo ti pọ̀ jù. Mi ì tiẹ̀ sọ tàwọn àáfàá, ṣùgbọ́n nílànà Kristẹni ni mo ń sọ nípa ẹ̀. So bóyá bẹ́ẹ̀ ni, bóyá bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n àwa náà ń rí, à ń gbọ́, ó wà ní sàkání ẹnì kọ̀ọ̀kan wa. Tó bá wá jẹ́ pé o bá wà nínú wọn, tètè dàtọwọ́ ẹ lẹ̀ kí ìdájọ́ Ọlọ́run gan tó sọ̀kalẹ̀. Tètè dá ti ọwọ́ rẹ lẹ̀
kí ìdájọ́ ọlọ́run kó tó sọ̀kalẹ̀, ọlọ́run tó pè kò pe ẹnikẹ́ni fún ẹ̀sín, kò pe ẹnikẹ́ni fún àbùkù. Ọlọ́run sì mọ àwọn tiẹ̀, ó ń tọ́jú àwọn tó pè. Pa òfin ọlọ́run mọ́ tó bá jẹ́ wípé o wà nípa ti ọlọ́run, pa òfin ọlọ́run mọ́. Tó bá jẹ́ pé òfin ọlọ́run bá wúwo jù fún ọ, lọ sọ́dọ̀ àwọn òrìṣà yẹn, wà tó bá ṣàìsí ẹ nínú àwọn òrìṣà yẹn tí ò lófin tiẹ̀, tí ò ní òfin ní tiẹ̀, wá lọ kó lọ máa sìn. Ṣùgbọ́n kó wá gbé kásọ̀kì bọ́rùn, tàbí lẹ gbé gámẹ́ǹtì sọ́rùn, tàbí lẹ kó sọ́rùn, lẹ wọnú súùtù, lẹ kó súùtù sọ́rùn. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run, ẹ jáde síta, gbogbo ayé rí yín bí ìránṣẹ́ ọlọ́run, ẹ pera yín pé ìránṣẹ́ ọlọ́run ni yín, lẹ wá ń hùwà ìdíbàjẹ́, ẹ fẹ́ tẹ́, ẹ sì máa tó tẹ́, ẹ tẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni. Gbogbo àwọn nǹkan yẹn lọ́lọ́run ti pèsè sílẹ̀ fún àwọn ìpẹ́ rẹ̀, àwọn alágàbàǹgebè. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ronúpìwàdà o, ronúpìwàdà, Jésù ò ní pẹ́ dé.